mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ tó túmọ̀ wá lónìí, ojoojúmọ́ ọ̀dùnnú, ọjọ́ kan ṣo báyìí ló kù tí oṣù yìí yóò fi kó gbà tiẹ̀ tí ó máa sọ pé òun náà lọ. Ó ní gangan ní ọgbọ̀n ọjọ́ nínú oṣù kìíní ọdún 2024 lágbára ṣe lẹ́dùmarè. Òní gbogbo ogun tó wà níwájú wa lẹ́yìn àti lọ́tún àti lọ́sìn tó yí wa ká lẹ́lẹ́dùmarè yóò bá wa ṣẹ́ láṣẹ Elédùmarè. Ẹ wá nǹkan fìdílé ká tún jẹ́ ọjọ́ ìgbádùn títí àárọ̀ òní yìí bó ṣe ń lọ, bá a ṣe máa fún yín láwọn ìròyìn tó ti jáde nínú ìwé ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa, tẹ́rẹ̀ ìdárayá ni o àti ti àwọn tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà láwọn ìpínlẹ̀ kódà láwọn ìjọba ìbílẹ̀ káàkiri. Òun náà ni àdíjẹ́ kí etí kó di sí àwọn ìròyìn wọ̀nyí. Ẹ ṣàwọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan kájọ jẹ gbádùn ẹ̀ láàárọ̀ níyì. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi ìnẹ́kọ̀ lórúkọ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n àwọn èèyàn pè mí ọmọ arákẹ́ni ní màjọ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì ní ìyàn. Lónìí yìí á tún yà láàárọ̀ ọ̀tọ̀ nítorí àwọn ọ̀rẹ́ tá mo wá bí ìgbà tí ìròyìn tó tún àwọn àṣírí nǹkan kan òun náà ni àwọn ọ̀rẹ́ tá mọ́ láàárọ̀ níyì. Ẹ̀ má yí kúrò ńbẹ̀ kẹjẹ àjò má jẹ ìgbádùn títà àárọ̀ níyì. Ẹ kú ojúmọ́ ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní gbogbo ibi tí ọwọ́ jẹ́ ìrìn ìkànnì amóhùnmáwòrán BGI TV bá tún dé láàárọ̀ yìí. Ọdẹ ọdún bí àjúrẹ́ bí alhamdulillahi rabbil alamin, ògo ní fọ́lọ́run lókè ọ̀run àti dé gẹ́gẹ́ bí ìṣèwọ́ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ ká ti máa fún yín ní ìròyìn eré ìdárayá àti àwọn ìròyìn mìíràn tí wọ́n ti jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná oníjọ tèní oníjọ tàná torí pé lọ́tùnlọ́tùn báyìí ni ọjọ́ ń yọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV la jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò ọlọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ la jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ gbé kíní wa àwa lókàn, ẹ jẹ́ ká fi tiwa gbé tí ńlá lóge. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín, òun yìí ni kẹ́yìn láǹfààní láti ṣe àkọsílẹ̀ rẹ̀ láti kàn sí wa nípa ti ìpolówó ọjà. Ó yá, òdú ni mímì kì í ṣe àìmọ̀fólókò àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run Ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ ti mọ̀ ṣe wá lórí ètò yìí, ibi tí a máa kọ́kọ́ gbà wọlé lágbo ìròyìn eré ìdárayá ni ibi tá a ti kọ́kọ́ fún yín náà kókó ìròyìn yẹn náà ká tó lọ sí orí pápá láti fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láàárọ̀ yìí nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles. Jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti orílẹ̀-èdè Argentina tí wọ́n gba ife ẹ̀yẹ àgbáyé á máa kojú ra wa nínú oṣù kẹfà ọdún tí a wà yìí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti mú ọjọ́ báwo ni wọ́n ṣe fẹ́ gba ibo gan ló ti fẹ́ wáyé. Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí nípa ti ìdíje AFCON èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Ivory Coast. Ó ṣe Pẹ̀sẹ́rò ó mà ti sọ̀rọ̀ kan ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ wa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Angola. Kí ló sọ? Ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ìkọ́kọ́ ṣẹlẹ̀ lánàá láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè olùgbàlejò Ivory Coast àti orílẹ̀‐èdè Cameroon. Kí ló ṣẹlẹ̀ láàrin wọn? Didier Drogba ó máa sọ̀rọ̀ nípa bí orílẹ̀-èdè rẹ̀ bí wọ́n ṣe rí ọwọ́ mú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná. Ọ̀rọ̀ ló sọ, ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon
jẹgba lánàá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá ní ìpele round of 16 yẹn ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún kí ni àwọn èèyàn láti orílẹ̀-èdè tí wọ́n kojú ìyẹn orílẹ̀-èdè kan tí wọ́n kojú lánàá ìyẹn orílẹ̀-èdè Senegal. Sadio Mane ó sọ̀rọ̀ kí ló sọ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Fún ìgbà àkọ́kọ́ tí ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tó ti wá lọ darapọ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ìyẹn Lionel Messi Suarez ó ṣe bẹ́ẹ̀ ó ṣe kinní kan lánàá láti fi àpẹẹrẹ rere lélẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami. Báwo ló ṣe fi àpẹẹrẹ rere yìí múlẹ̀ lánàá ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Sunday Olise kí ló sọ ó ti mú ikọ̀ agbábọ́ọ̀lù kan tó ṣeéṣe kí wọ́n gba ife ẹ̀yẹ ìdíje ilẹ̀ adúláwọ̀ ta ni Sunday Olise mẹ́nubà wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí ni mo fà lọ́wọ́ sókè láti gba ife ẹ̀yẹ náà. Gbogbo ẹ̀ lẹ́mọ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Victor Osimhen wọ́n ti sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ kò tí ì dá lára Victor Osimhen. Ẹnìkan tuntun náwó sókè pé Victor Osimhen mo rọ̀ ẹ́ kó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lásìkò yìí torí ọjọ́ iwájú rẹ̀. Ta ló sọ gbogbo àwọn eléyìí ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Liverpool ẹ wo nǹkan máa ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n fi gígùn bẹ́ẹ̀ tó bá wá di orí pápá a máa láǹfààní láti lọ mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wá sí etí ìgbọ̀nyín. láti bẹ̀yẹn náà láti máa fún yín láwọn kókó tó suyọ nínú ìwé ìròyìn láàárọ̀ òní yìí. Lápá ọ̀dọ̀ tiwa gbogbo àwọn ìwé ìròyìn tó tẹ̀lé mi jáde láàárọ̀ òní yìí gbogbo wọn ló kún fọ́fọ́ dáadáa o. Ẹ ṣáà wá nǹkan fìdílé kájọ máa jẹ gbádùn ẹ̀. Ní ìpínlẹ̀ Ògùn ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mú ìròyìn mi láàárọ̀ òní yìí. Àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo bí wọ́n ṣe ń pariwo ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n pariwo ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn fúnra rẹ̀ wípé kí wọ́n dákun kó dábọ̀ kí wọ́n tún wá gbà wọ́n o lọ́wọ́ àwọn ajagun-gbalẹ̀ nítorí pé wọ́n ti ń ṣe kíni wọ́n tún ti ń fìtínà ti ẹ̀mí wọn. Nínú ìwé ìròyìn National Trumpet kàkà kí ìròyìn kan náà máa tún ti jáde o. Ṣé lóòótọ́ ni wípé ó ṣeé ṣe kówó epo rọ̀bì àti owó epo pẹtiró kó wálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Ẹ wá gbọ́ wọ́n sọ wípé ilé ìfọpo Dangote ó mà ti ṣetán o láti bẹ̀rẹ̀ sí ní máa kó epo rọ̀bì láti orílẹ̀‐èdè Amẹ́ríkà kí wọ́n máa kó wọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ilé ìfọpo wọn kí wọ́n lè máa náǹfààní láti máa fọpo náà. Ṣé kò sépo rọ̀bì mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni? Kí ló wá dé tí wọ́n fẹ́ lọ máa kó epo rọ̀bì torílẹ̀-èdè Amẹ́ríkà wá? Ó dìgbà tá a bá wọnú ìwé ìròyìn National Trumpet láàárọ̀ òní yìí òun náà là á mọ kúlẹ̀ nínú ìròyìn náà. Nínú ìwé ìròyìn Vanguard wọ́n mà ti ń nàka lẹ́ńbẹ́lẹ́ńbẹ́lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ báyìí o sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu níbi tí arákùnrin kan tó rúkọ rẹ̀ jẹ́ Odia Ofeinu tó ti ń sọ wípé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí lè já ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa gbógbágan pẹ̀lú ẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà they no go gree for the ààrẹ òun náà ni arákùnrin yìí ló máa sọ nínú ìwé ìròyìn yìí o. Nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers gómìnà Fubara tí wọ́n ti fò lògbòlògbò sọ́tún àti sósìn ó mà ti rawọ́ ẹ̀bẹ̀ o sáwọn tí wọ́n ṣèyàn sínú ìṣèjọba ẹgbẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ má bà ṣèjọba yìí ẹ má bà á jẹ́ mọ́ mi lórí o kí ló dé tó fi ń rawọ́ ẹ̀bẹ̀ ẹ mọ́ sì gbàgbé pé àwọn alámòjútó tí wọ́n yàn yìí mọ́ púpọ̀ nínú wọn òun náà ló jẹ́ wípé àwọn náà ni wọ́n jẹ́ olóòótọ́ sí Wike o. Nínú ìwé ìròyìn Vanguard láti rí yẹn kà. Nínú ìwé ìròyìn Guardian wọ́n ti sọ pé ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ìpínlẹ̀ tó lálàáfíà dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló wá jẹ́ ibùdó àwọn jàgídíjàgan káàkiri àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn báyìí o òun náà ni wọ́n ń ṣe é bẹ̀ o. Nínú ìwé ìròyìn Guardian òun là ó ti rí yẹn kà láàárọ̀ òní yìí. Bákan náà àṣírí mà ti tú o gbajúgbajà arákùnrin kan eléyìí tí wọ́n sọ pé wọ́n jí gbé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ti bẹ̀rẹ̀ sí ní tàṣírí ara rẹ̀ àṣepọ̀ fúnra ara rẹ̀ ló jíra rẹ̀ gbé látàrí gbèsè tó lóun jẹ gbèsè 1.2 million naira ló mà lóun jẹ o ló fi nà pápá bora
gbogbo ẹ̀ ó dinú ìwé ìròyìn Platform Times tí yóò tú kúlẹ̀kúlẹ̀ àṣírí rẹ̀. ẹgbẹ́ o lórí ètò ààbò ìjọba náà mà ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ o. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mà ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà látọwọ́ ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà yìí láti lè wá kó àwọn ọlọ́pàá ilẹ̀ wa bó ti tó àti bó ti yẹ láti lè mọ gbéná karí pẹ̀lú àwọn agbésùmọ̀mí kí ètò ààbò kó ba lè fìdí múlẹ̀ dáadáa lórílẹ̀-èdè yìí. ìwé ìròyìn Punch òun náà ni àwùjọ tẹ̀kọ̀ létí débẹ̀ láàárọ̀ níyìí. ìròyìn tí a máa fi káàdì ẹ̀ ńlẹ̀ láàárọ̀ níyìí ẹ̀jẹ̀ fún yín ní kókó rẹ̀ kẹ́lẹ̀ mọ́ dì í mú nínú ìwé ìròyìn leadership láti mú yẹn níbi tí arákùnrin kan tó ti lu ìyàwó rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lálùbami ẹ̀wà débi wípé arábìnrin yìí ilé ìwòsàn báyìí ló máa padà wá jí sí o. kí ló dé òní ó sì gbẹ́rẹ́ fọ́mọ òun kí ló wá dé tóun náà fi sí gbẹ́rẹ́ fọ́mọ tó wá fi ń di pé wọ́n ń lura wọn lálùbami ẹ̀wà. ẹ wo gbogbo òdinú ìwé ìròyìn láàárọ̀ níyìí ṣùgbọ́n kó tó wá di wípé a bẹ̀rẹ̀ sí ní tún pẹrẹpẹrẹ rẹ̀ ẹ̀já gbọ́ orí pápá lọ bàbá kù lórí pápá àwọnú pápá nú ìròyìn ẹ̀ má kó ń bẹ̀ à ń bọ̀. káàbọ̀ padà sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a dídúró yìí la pè ní láti orí pápá BGI TV abala kan rèé ibi tá a ti ń fún yín ní ìròyìn eré ìdárayá nọ́mánọ́má kí tí yín má bàa dì sí àwọn ìròyìn eré ìdárayá tàti kó wá sí orí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí tàná oníjọ́ tèmi oníjọ́ tàná torí pé lọ́tùnlọ́tùn báyìí làkún wọn dé bíbá ọdún ni mí omi kì í ṣàìmọ̀ fólókọ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wàá mú bó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí tá a bá débi tá a dédúró yìí fẹ́lẹ́ sport làwọn èèyàn pè mí ẹ̀wọ̀n láì dènà pẹ̀lú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí máa fún yín láwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ilé láti gẹ́sọ̀ lóde o nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ní àárọ̀ yìí ni wọ́n sọ di mímọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina ni yóò máa wáyé báyìí ní pápá ìṣeré kan tí wọ́n pè ní Guangdong ní orílẹ̀-èdè China ni wọn yóò ti máa wáyé bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì sọ ìgbà àti àkókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò máa wáyé ṣùgbọ́n a mọ̀ wípé nínú oṣù kẹfà ọdún tí a wà yìí ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa láǹfààní láti wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti sọ di mímọ̀ ṣáájú pé orílẹ̀-èdè Japan ló ti ṣe kó wáyé ṣùgbọ́n ní báyìí ẹ̀kọ́ ti ṣojú mímu pé orílẹ̀-èdè China ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa wáyé bákan náà wọ́n sọ di mímọ̀ wípé ẹ wò ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà yóò fi máa ṣe ìgbáradì nípa ti ìdíje kòmẹ́sẹ̀yọ èyí tí wọ́n máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa àti Benin Republic nínú oṣù kẹfà ẹ jẹ́ ká wò ó bí gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa lọ nínú ọdún yìí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ẹ̀dẹ̀ má gbàgbé pé ẹ̀kan ṣoṣo ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn Super Eagles ni wọ́n ti láǹfààní láti na orílẹ̀-èdè Argentina tí wọ́n gba ife ẹ̀yẹ àgbáyé gbẹ̀yìn ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó máa ṣe máa jẹ́ nípa ti ìgbáradì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ sí orílẹ̀-èdè Ivory Coast nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ǹjẹ́ jẹ́ mọ̀ pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ti sọ di mímọ̀ pé wọ́n dà pé ìbẹ̀rùbojo ti wà níbi ìgbáradì àwọn Super Eagles o torí tani torí Jude Ekong àti Victor Osimhen látàrí bí wọ́n ti sọ di mímọ̀ pé àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí ló dàbí pé wọ́n ti ní ìfarapa ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tá a máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ èyí tí ó máa wáyé lọ́jọ́ Ẹtì Friday yìí wọ́n sọ di mímọ̀ wípé Victor Osimhen ẹ̀ bá rántí dáadáa níbi ìdíje ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ tá a gbá kẹ́yìn kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon kò bá wọn gbà tán wọ́n rọ́pò rẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù torúkọ rẹ̀ jẹ́ Paul Onacho eléyìí ló jẹ́ kí àwọn èèyàn
máa sọ di mímọ̀ pé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà kí ló ṣẹlẹ̀ sí Victor Osimhen. wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé wọ́n fi bandage wọ́n fi lẹ gbogbo ẹsẹ̀ rẹ̀. eléyìí ló jẹ́ káwọn èèyàn máa ṣe èméjì pé ṣé kì í ṣe ìfarapa ló ti ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù yìí. wọ́n ní Tutu Ekong ń tiẹ̀ òun náà bákan náà ni ọmọ ṣe orí lápò ọ̀dọ̀ tiẹ̀ nígbà tí wọ́n fi bandage náà lẹ ẹsẹ̀ tirẹ̀ náà. ṣùgbọ́n wọ́n ní ká má mikàn ká má fòyà a sì ní bí ọjọ́ mẹ́rin láti ṣe ìgbáradì dáadáa. ẹ jẹ́ ká wò ó wípé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n á padà sórí pápá ìgbáradì láti lè kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Angola lọ́jọ́ Ẹtì Friday yìí. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn agbábọ́ọ̀lù. ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ti Jose Peseiro ó mà ti sọ̀rọ̀ di mímọ̀. ó ní ẹ wò ó àti ṣetán o àti gbáradì àti dira kíkú má bàa pa wá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Angola. ó sọ ilé ìdí mímọ̀ wípé ẹ wò ó ibi tọ́rọ̀ dédò yìí àfojúsùn wa ló ti fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa ní pé àṣeyọrí là ń bá lọ nígbà tá a bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Angola. àwa tá a lè na orílẹ̀-èdè Cameroon kí ló wá ṣe wá tá a nílè na orílẹ̀-èdè Angola bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Angola yìí àwọn náà jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0 nígbà tí wọ́n na Namibia lọ́jọ́ táwa náà kojú ikọ̀ agbábọ́ọ̀lù Cameroon yìí. ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí Jose Peseiro ti sọ fún àwọn oníròyìn lánàá lẹ́yìn ìgbáradì tí wọ́n kọ́kọ́ ṣe. ó ní ẹ wò ó àlóhun méjì tá à ń lé lọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn o àṣeyọrí là ń lé lọ gẹ́gẹ́ bí Jose Peseiro ti ṣe sọ di mímọ̀ ní àná òde yìí. ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sínú ìdíje yẹn gangan. báwo ló ṣe ṣẹlẹ̀ sí lánàá gẹ́gẹ́dẹ́ gbiná pẹ́pẹ́yẹ pọmọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olùgbàlejò àti orílẹ̀-èdè Senegal. ẹ mọ̀ pé orílẹ̀-èdè Senegal àwọn ni wọ́n gba ife ẹ̀yẹ yìí gbẹ̀yìn ní ọdún tó wọ́n gbá ìdíje AFCON gbẹ̀yìn ní ilẹ̀ adúláwọ̀. níbi tọ́rọ̀ wá dídò yìí ẹ wò lánàá wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ikọ̀ agbábọ́ọ̀lù Senegal wọ́n ṣe wọn légun ẹ̀yìn nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Senegal ni wọ́n kọ́kọ́ rí ọwọ́ mú nígbà tí wọ́n gbá góòlù kan wọlé. ṣùgbọ́n nígbà tí wọ́n gbá lọ́lọ́lọ́lọ́ ó kù díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kó parí ní orílẹ̀-èdè Ivory Coast bá rí penalty o lẹ́yìn tí wọ́n wo ẹ̀rọ VAR wọ́n wò lọ títí wọ́n wò lọ wọ́n wò bọ̀ wọ́n wò pé níbo la tún fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà. nígbẹ̀yìn wọ́n fún orílẹ̀-èdè olùgbàlejò Ivory Coast ní penalty èyí tí Frankese tó gbà wọlé. eléyìí ló jẹ́ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà kó wọ extra time àfikún àsìkò. èyí ni wọ́n gbà lọ títí tó fi yọrí sí abala goliwomi kí n gbà sí ọ. ibi tí wọ́n ti wá ń gbá abala goliwomi gbà sí ọ ni ó ti yọrí sí àmì ayò 5-4 ìyẹn 5-4 òun ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ivory Coast fi jáwé olúborí. ẹni tó wá sọ̀rọ̀ lẹ́yìn ìyẹn òun ni Didier Drogba. ó sọ̀rọ̀ wípé ẹ wò ó mo gbé tán fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè mi ìyẹn Ivory Coast látàrí bí wọ́n ṣe na orílẹ̀-èdè Senegal pẹ̀lú àmì ayò 5-4 ní abala penalty shootout níbi ìdíje AFCON èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lánàá. Didier Drogba sọ pé ẹ wò ó mi lè ṣe bẹ́ẹ̀ kí n panu mọ́ lórí àṣeyọrí àwọn agbábọ́ọ̀lù yìí. ẹ jẹ́ kí n fi ìdùnnú mi hàn ló fi hàn ní gbangba wálé àlànà níbi inú ẹ̀ ṣe dùn wípé orílẹ̀-èdè rẹ̀ Ivory Coast wọ́n ti yanyan. ẹ jẹ́ ká kúrò ní ilẹ̀ adúláwọ̀ ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè tá à ń lọ yìí òun ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnìkan tó ti fi gbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Barcelona Luis Suarez. ẹ mọ̀ pé ní sáà tó kọjá lásìkò káràkátà ló lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami ìyẹn lọ́dọ̀ àwọn ẹni tó ra ọ̀rẹ́ rẹ̀ ìyẹn Lionel Messi. ṣùgbọ́n lánàá yìí wọ́n láǹfààní láti bọ́ sí orí pápá níbẹ̀ ni Luis Suarez ti dábí ẹdun rọ̀ bí òwe. ó ṣe bẹ́ẹ̀ orí góòlù kan mú o láti ṣí àkọsílẹ̀ góòlù fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami fún ìgbà àkọ́kọ́. eléyìí ló jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ sí lọ́tún kó máa sọ̀rọ̀ sí lọ́sìn pé ó dà pé ẹsẹ̀ agbábọ́ọ̀lù yìí yóò dá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami òun àti Messi tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ìbáṣepọ̀ wọn dé orí pápá ṣe
a máa rí ikọ̀ agbábọ́ọ̀lù tó máa kojú wọn bí? Òun ni ìbéèrè tí àwọn èèyàn fi ń jẹ lẹ́nu báyìí látàrí bí Suarez ṣe ṣe dáadáa sí lánàá. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe ẹnìkan gbòógì níbi ìdíje EPL. Òun náà ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Lineker, òun ló ti sọ di mímọ̀ wípé níbi tó rọ̀ dídò yìí, ẹni tó bá mọ Victor Osimhen dáadáa, ẹ bá wa lọ bẹ̀ o, ẹ bá wa sọ fún wípé inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni ó ti máa rí dáúlà rẹ̀ lò, ibẹ̀ ló ti máa rí ògo rẹ̀ lò dáradára tó bá gbìyànjú láti wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tó bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ẹ dẹ̀ má gbàgbé o, wọ́n ní Victor Osimhen yìí ni ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ti sọ di mímọ̀ pé ó ṣeéṣe kó lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid, PSG àbí inú ikọ̀ agbábọ́ọ̀lù kan níbi ìdíje orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Eléyìí ló jẹ́ káwọn èèyàn máa sọ di mímọ̀ pé bóyá Chelsea àbí Arsenal àbí Liverpool gan ni Victor Osimhen lọ, ṣùgbọ́n arákùnrin yìí ó ti sọ wípé bá mi bẹ̀ẹ́ kó wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ jẹ́ ká sáré sọ eléyìí di mímọ̀ fún yín pé Sunday Olùsẹ̀ òun ló ti fa ọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ sókè láti gba ife ẹ̀yẹ ìdíje ilẹ̀ adúláwọ̀ ní AFCON èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá bẹ̀yẹn. Ẹ jẹ́ ká wá sọ di mímọ̀ fún yín pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láǹfààní láti wáyé lánàá níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON. Wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀, wọ́n máa tẹ̀síwájú lénìí níbi ìdíje Asian Cup final stage èyí tó wáyé lánàá. Iraq ó jẹgbà lọ́wọ́ orílẹ̀-èdè Jordan, nígbà tí Qatar ọ̀nà orílẹ̀-èdè Palestine pẹ̀lú àmì ayò 2-1 láti bẹ̀ á lọ sí ibi ìdíje AFCON. Kí ló ń ṣẹlẹ̀ ní ìdíje AFCON lánàá? Cape Verde wọ́n fi ìyà jẹ orílẹ̀-èdè Mauritania pẹ̀lú àmì ayò 1-0. ẹnìkan tó orúkọ rẹ̀ jẹ́ Mendy, òun ni ó ṣe ìrànlọ́wọ́ góòlù yẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cape Verde. Lánàá yẹn náà ní nǹkan bí alẹ́ láago 9 ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Senegal àti orílẹ̀-èdè Ivory Coast. Mo ṣàlàyé fún yín ṣáájú, ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olùgbàlejò Ivory Coast ni wọ́n jáwé olúborí. Lórílẹ̀-èdè Italy, Salernitana wọ́n jẹgbà lọ́wọ́ ikọ̀ AS Roma pẹ̀lú àmì ayò 2-1 níbi ìdíje Spanish La Liga. Getafe ọ̀nà Granada pẹ̀lú àmì ayò 2-0. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú lénìí. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa tẹ̀síwájú níbi ìdíje Asian Cup. Uzbekistan àti Thailand wọ́n máa gbéná wojú ara wọn. Saudi Arabia àti South Korea àwọn náà máa gbéná wojú ara wọn níbi ìdíje AFCON lénìí. Mali àti Burkina Faso, ẹni tó bá jáwé olúborí láàrin àwọn méjèèjì ló máa lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Ivory Coast ní ìpele quarter final. Bákan náà lálẹ́ òní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Morocco àti South Africa yóò máa gbéná yá. English Premier League ó ti dé o, yóò máa tẹ̀síwájú lénìí. Nottingham Forest àti Arsenal wọ́n máa gbéná wojú ara wọn. Luton Town àti Brighton wọ́n máa gbéná wojú ara wọn. Fulham àti Everton lálẹ́ òní ni o. Crystal Palace àti Sheffield United alẹ́ òní náà làwọn náà máa gbéná wojú ara wọn. Aston Villa àti ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle bí wọ́n ṣe máa gbà nìyẹn lálẹ́ òní níbi ìdíje English Premier League. Gbogbo ohun tí a bá ń dáwọ́lé lẹ́ni a máa yọrí sí rere. Ikọ̀ agbábọ́ọ̀lù wa wọn ò ní fi ìdí rẹmi. Ẹ ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi, ẹ fẹ́ wá àdúrà sílẹ̀ àwọn náà kọ́. Ọlọ́run ọba òkè ló ń fún wa ṣe ní gbogbo ìgbà. Níbí ìlà òrùn wọn fún ti àárọ̀ òní lórí ètò ní abala látòrí pápá BGI TV, abala kan lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Títí dìgbà mìíràn, òdu ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ àfitẹ̀mí ẹ̀ nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Ẹ má gbàgbé o, kẹ́ máa ṣeré ìdárayá lóòrèkóòrè. Ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú olómi ọgbọ́n. Ẹ má yí kúrò. Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní ìtọ́ múni náà kí gbogbo mùmínì àti mùmínà wà àfojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé. Bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó máa gorí afẹ́fẹ́ lákòókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ọkọ̀ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé aago 11 sí 12 ààbọ̀ ọ̀sán. Oṣù alápọ̀nlé, oṣù ọlá, oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. Abala méjì lètò náà
pín sí. abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fọ́lọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń ròyìn kẹ́ ẹ gbé ìpolówó ọjà yín wá tó sì dájú pé lọ́dá tó pọ̀ ní ògórí ìṣúwó náà yín wọ́n làyé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 0703 822 6160 0703 822 6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ìpolówó yẹn ẹ má gbàgbé wípé àwọn oṣù tó ní ládàá yìí náà ló ń súnmọ́ bí Ramadan ṣe ń súnmọ́ wa ẹ mọ̀ pé nínú oṣù tó ń bọ̀ òun náà láàmú Ramadan oṣù tó ń bọ̀ òun náà láàmú ti lẹ́ǹtì náà ẹ jẹ́ kí gbogbo akáfẹ́lẹ́ sọ́kàn pàápàá jùlọ ètò wa tí ó ń bọ̀ yé ẹ jẹ́ kí gbogbo akáfẹ́lẹ́ láti fi gbé ètò Ọlọ́run náà ní ká fi gbé lárugẹ ohun tá a ní ká fi ṣe ìsìn fún Ọlọ́run ọba Ọlọ́run ọba yóò sì gbà ní ìbádà fún gbogbo àṣẹlédùmarè ẹ wo ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ ká má fi pé ìjò ẹ̀dí iṣẹ́ ni náà láti mọ́ni lọ́lẹ̀ ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ wa lóní kánmọ́ kébé mo ti dé fìlà ròyìn bẹ́ẹ̀ mo ti wọ bùbá ròyìn láàárọ̀ òní yìí kìkìkẹ́ jẹ́ kájọ máa jẹ gbádùn ìròyìn yẹn lóní kánmọ́ kébé láàárọ̀ òní yìí nínú ìwé ìròyìn Sunday Times náà ni ìròyìn kọ́kọ́ gbé mi gbà láàárọ̀ òní yìí níbẹ̀ ni àwọn agbègbè kan tí wọ́n ti ń pera wọn papọ̀ agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní ohun agbègbè lẹ́pọ́sọ́ agbègbè ìmùgún àti agbègbè ìgbogbo eléyìí tí wọ́n wà ní òpópónà Ṣàgámù sí agbègbè Ìkòròdú níjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti máa ń rawọ́ ẹ̀bẹ̀ o sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn láti tètè wá bá wọn tójúbà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ló ń pe gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti tètè wá bá wọn gbé ìgbésẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ gangan níbẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn ajagungbálẹ̀ wọ́n mà tún ti dé o sí àgbègbè wọn ajagungbálẹ̀ ẹni tí wọ́n nà ká lébùsí wípé ńléwájú wọn òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní olóyè Kamorudeen Lamina tí gbogbo èèyàn mọ̀ sí Sàké Olúwo òun náà ni òun léwájú àwọn tó jẹ́ ajagungbálẹ̀ o tí wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlẹ̀ nínú agbègbè náà kódà àwọn bíi táwọn èèyàn ti kọ́lé sí tó jẹ́ pé ó ti lajú náà lọ sọ pé ó mà jẹ́ ilẹ̀ tiwọn o ìkan nínú àwọn tó jẹ́ ní àwọn aráàlú náà tó jẹ́ olóyè Nurudeen Alówọlé Adésọyà òun náà ni ó ń sọ̀rọ̀ tó ń gbẹnu àwọn agbègbè òun náà sọ̀rọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ oníṣẹ́ bíi arákùnrin tí wọ́n pè ní Sákéyé òun náà gangan ni àfúrásì gbòógì táwọn mọ̀ rí pé ń da agbègbè òun rò ó wá ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún wọn ó ní arákùnrin kan wà tó orúkọ yìí ń jẹ́ Ọ̀túnba Olúkọ̀yà Adélékè Adédoyin òun gangan ló ń sọ wípé òun lòun nílẹ̀ ó wá lọ pé Sàké Olúwo yìí wá wípé wá bá ń gba àwọn ilẹ̀ yóò nítorí pé wọ́n ti mọ̀ wípé ajagunbalẹ̀ òun náà ní Sàké yìí iṣẹ́ tó yàn láàyò náà nìyẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àìnísinmi àti àfọkànbalẹ̀ kan gbogbo àwọn tí wọ́n jẹ́ ará agbègbè mẹ́tẹ̀ẹ̀ta wọn yóò ó sì ní táwọn bá gbàgbé tẹ́lẹ̀ wípé agbègbè yìí òun náà ní iléeṣẹ́ tí ń po iyẹ̀pẹ̀ sìmẹ́ǹtì kan iléeṣẹ́ Lafarge Cement Wapco Nigeria PLC agbègbè yìí òun náà ló máa wà o iléeṣẹ́ yìí náà sì ti bá ìjọba ìpínlẹ̀ Ògùn ṣẹjọ́ ní oṣù kẹrin ọdún 2018 yìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ tí adájọ́ E.O. Ọ̀ṣínúgà tó léwájú rẹ̀ nígbà náà tí wọ́n sì yanjú rẹ̀ nígbà tí olóyè tó ń ṣojú àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ń ṣàlàyé ìyẹn olóyè Adésọyà òun ló sọ wípé ṣe rí olóyè Ọ̀túnba Adédoyin yìí gbogbo àwọn ilẹ̀ tó rà tí ìjọba sì ti gbà òun làwọn ìjọba ni wọ́n ti fún ní ẹ̀tọ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n ní báyìí o wọ́n ti ń da agbègbè yìí láàmú àwọn ará agbègbè wọn lè sùn bẹ́ẹ̀ ni wọn lè rò nítorí àwọn ajagunbalẹ̀
tí wọ́n ń da agbègbè Ìgbogbo àti àwọn agbègbè méjì kan láàmú nítorí pé wọ́n ná wọn làwọn ní gbogbo ilẹ̀ tí àwọn ará agbègbè ọ̀hún tí wọ́n kọ́lé sí o. Bí mo ṣe kúrò lápapẹ̀yìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ wá gbọ́ ṣé ká sọ wípé lóòótọ́ àti lódodo epo pẹtiró máa wálẹ̀ ni látàrí ìgbésẹ̀ tí Dangote ń gbé yìí àbí ká sọ wípé ìmọ̀tara ẹni nìkan ni àbí ṣó lè ṣeé ṣe kí ọ̀rọ̀ Dangote lórí ọ̀rọ̀ epo kó padà di ọ̀rọ̀ sìmẹ́ǹtì ẹmọye à ń rà lórílẹ̀‐èdè ẹmọye tí wọ́n rà lórílẹ̀‐èdè míì ẹ̀jẹ̀ ń gbè yín débẹ̀ kájọ tẹkọ̀ létí wọnú ìwé ìròyìn National Trumpet o níbi tó ti ń fún kàkà kí ìròyìn nípa Dangote síta ìyún ilé ìfọpo rẹ̀ ni wọ́n sọ wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ilé ìfọpo Dangote òun náà ní ilé ìfọpo ilé tó tóbi jù nílẹ̀ adúláwọ̀ ni wọ́n sọ pé wọ́n yóò bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn epo rọ̀bì láti orílẹ̀-èdè Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà ṣé kò sépo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ o wọ́n ní ṣe di epo rọ̀bì torílẹ̀-èdè Amẹ́ríkà yẹn ìyẹn gbogbo ló jẹ́ wípé níṣẹ́ ó rọrùn láti fọ̀ dáadáa kò dàbí epo rọ̀bì orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé gbọ́ngbọ́n kan sí tẹ́ bá ń gbọ́ tíkà tíkẹ̀sì òun náà ni epo ti tọ̀dọ̀ wa ṣùgbọ́n torílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní níṣẹ́ nìyẹn ṣe kí ni ò le láti fọ̀ ló rọrùn púpọ̀ báyìí epo rọ̀bì yìí ni wọ́n sì ń sọ pé wọ́n rí o látinú àpáta láti orílẹ̀-èdè Amẹ́ríkà epo rọ̀bì ló sì jẹ́ wípé ó ti ń gba gbogbo àgbáńlá ayé kan látàrí wípé ó rọrùn láti fọ̀ lóní kọ́mọ́kébé ni wọ́n sì sọ wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn epo rọ̀bì yìí wá sórílẹ̀-èdè Nàìjíríà lérò gbà wípé bí ilé ìfọpo Dangote bó ṣe ti wò wípé nígbà tó bá máa fi di ìparí ọdún 2024 o epo pẹtiró yóò wà ní ìlọ́po àti ìlọ́po lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí wọ́n sọ wípé ó ṣeéṣe o kó owó pẹtiró kó wálẹ̀ sí iye tí à ń rà ní jálá kan lásìkò yìí o. Nínú ìwé ìròyìn Vanguard bí mo ṣe kúrò nínú ìwé ìròyìn National Trumpet lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Dangote ní báyìí mo ti lọ sínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe ń juwọ́ lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lélẹ́yìí pé bàbá bẹ́ẹ̀ bá ilé kọ̀ tẹ́ ẹ̀ ṣe ohun tẹ́ ẹ sọ gbogbo ìlérí tẹ́ ẹ sọ wípé ẹ máa ṣe tẹ́ ẹ bá ilé ṣe àwọn ọmọ Nàìjíríà they no go gree for you o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ó yá o ìkan nínú àwọn tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Òdìà Òǹfẹ́ Ìmọ̀ òun náà ló sọ wípé Bọ́lá Ahmed Tinubu bó bá kọ̀ láti ṣe ohun gbogbo tó jẹ́ kó ṣe láti mú gbogbo àwọn ìlérí rẹ̀ ṣẹ fún ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nínú ọ́fíìsì rẹ̀ eléyìí tó wà yìí òun làwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n á kẹ̀yìn wọn sí ẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu ni o. ó sọ lé nílùú Àbújá níbi àpéjọpọ̀ ọlọ́dọọdún ilé tí àgbáríjọ ẹgbẹ́ àwọn òǹkọ̀wé ẹ̀ka ti ìlú Àbújá tí wọ́n ṣe ní àná òde òní yìí ló sọ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó nípò gbogbo àwọn ènìyàn tí wò pé èèyàn tó dáa àti èèyàn tó yẹ ipò òun náà níbẹ̀ o ṣùgbọ́n bó bá ilé lọ́jà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò pé yóò bà wọ́n lójijì ní o àti wípé wọn ò ní fòye míní wọn ò ní fi ṣe ìkejì o láti bẹ̀rẹ̀ sí ní máa bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jà o nítorí pé bí ìgbà tó jẹ́ pé èèyàn ti fẹ́ gbóúnjẹ síwájú èèyàn kódà ó ti gbé síwájú ẹ̀ ó kọ̀ kúkú máa sọ pé ó ya mọ̀ ọ́ jẹ́ ó wá gbóúnjẹ òun náà kúrò ẹ mọ ẹni tẹ́ bí ń pa ẹ mọ orú ìbínú tó nítọ̀hún máa bí onítọ̀hún yóò bínú ju òkóbó lọ kódà wọn sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn á bínú o bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó bá lè mú ìlérí tó ṣe tí ò bá lè mú ṣe ó ní ẹ wo orílẹ̀-èdè China bẹ́ẹ̀ pẹ̀lú ẹ wo orílẹ̀-èdè Amẹ́ríkà wípé nínú oúnta oromí tí à ń kọlà òun náà làwọn náà kọlà tiwọn tó wá jìnnà tó padà wá doge ó ní ẹ kódà ẹ wo orílẹ̀-èdè China tá à ń pariwo pé orílẹ̀-èdè tó pọ̀ jù ní gbogbo àgbáńláyé síbẹ̀síbẹ̀ wọ́n sì ń gbé ìgbé ayé ìrọ̀rùn débi wípé àwọn ènìyàn àti àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìpè wọ́n sì ń lọ bẹ̀ ó ní ẹ wo ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa wípé kí ló fà á tí púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí wọ́n ń di gbádàgbọ̀n wọn kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lè lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ kan tàbí ìkejì lórílẹ̀-èdè míì nítorí pé ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà kò máa fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú. ìròyìn ẹbí ìròyìn ẹ ṣe jẹ́ nìyẹn nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ní níbi tí wọ́n ti ń sọ pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá kọ̀ láti
mú gbogbo àwọn ìlérí rẹ̀ ṣe. àwọn orílẹ̀-èdè Nàìjíríà cannot go for the president. tó ẹ jẹ́ kí n kúrò ní apá abẹ̀ yẹn, ẹ jẹ́ kí n lọ sórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gómìnà Similáráyè Fubara. ó mà ti pariwo síta òyìn gómìnà ìpínlẹ̀ Rivers eléyìí tí wọ́n ti ń fi lòǹgbòlòǹgbò sọ́tún àti sósì kódà èyí tí mọ̀ bóyá gómìnà ọ̀hún gan bóyá ó ti ń rù, ṣùgbọ́n Elédùmarè yóò bá wa dì í mú. ó náà ló ti wá pariwo báyìí o wípé ẹ wò ó gbogbo ẹ̀yin tá a ṣẹ̀ṣẹ̀ búra fún yìí látòrí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ olùdámọ̀ràn pàtàkì jùlọ wípé kó má sí ẹnikẹ́ni nínú yín o, èèyàn kéèyàn nínú yín eléyìí tí yóò máa tako ìṣèjọba òun o. bákan náà òun náà ni wọ́n sọ pé wọ́n tún àwọn alámòjútó eléyìí tí wọ́n ti yọ tẹ́lẹ̀ kúrò tó jẹ́ wípé wọ́n jẹ́ olóòótọ́ sí ẹni tó jẹ́ alákòóso fún olú orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Wike tó ti fìgbà kan jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ náà ló ti ń sọ fún wọn pé gbogbo yín ẹ gbọ́dọ̀ wá bá ìṣèjọba mi jẹ́ o, nítorí náà mo ṣe bẹ̀ yín o. Fubara òun náà ló ń sọ eléyìí nígbà tí wọ́n ń ṣe ìbúra fún wọn látàrí gbogbo àwọn ìdojúkọ àti gbogbo àwọn ìpèníjà eléyìí tó ti ní nínú ilé ìjọba eléyìí tó wà nínú àléfà ń bẹ̀ látìgbà tó ti jẹ gómìnà ní ìpínlẹ̀ Rivers ọ̀hún. òun ló sọ pé ẹ wò ó gbogbo ìdojúkọ tóun rí òun ti fà á lẹ̀ báyìí, òun jọpá yọsẹ̀ òun fà á lé Elédùmarè lọ́wọ́ pé kí Elédùmarè kó máa gba gbogbo ògo nínú rẹ̀. tí a bá sì gbàgbé pé ẹ̀ẹ́dísìn èyí òun náà ni wọ́n yọ kúrò gẹ́gẹ́ bí abẹnugan nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni wọ́n ti wáyàn gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ní ilé ìjọba lánàá òde òní pẹ̀lú àwọn olùdámọ̀ràn pàtàkì márùn kan ní ìlú Port Harcourt. òun náà ni eléyìí ló ti wáyé ní àná òde òní yìí. kódà gómìnà ọ̀hún ó fẹ́ lè mọ dọ̀bálẹ̀ pé ẹ má bà ìjọba yìí ẹ má bàjẹ́ mọ́ lórí o lásìkò tí mo wà yìí, nítorí pé wọ́n ní láyé Olúgbọ́n nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, láyé Àrẹ̀sà nǹkan báyìí kódà gan láyé ọwọ́ ọ̀rọ̀gbọ́n àga nǹkan báyìí òun náà ni ó ṣẹlẹ̀ kọ́ lè máa sọ rere nípa tèmi náà nígbà bá kúrò ní orí àléfà. mo padà wá sí ìpínlẹ̀ Ògùn látàrí bí wọ́n ṣe sọ wípé ní àwọn ilẹ̀ Yorùbá àti pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú tó lálàáfíà jùlọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun náà ni ìpínlẹ̀ Ògùn, níbi tí púpọ̀ lọ́pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń wá láti wá fibẹ̀ ṣe ibùgbé. kódà bí wọ́n bá lọ ṣiṣẹ́ káàkiri wọ́n fi ìpínlẹ̀ Ògùn wọ́n fi ṣe ibi ìsinmi ilé tí wọ́n máa ń dé sí. àmọ́ lọ́wọ́ yìí wọ́n máa sọ wípé ó ti di orísun àwọn ọmọ jàǹdùkú níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ti ń ba ìlú ọ̀hún náà jẹ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn. kódà wọ́n sọ wípé láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó ti lé ní ẹgbẹ̀rún méjì àwọn afurasí ọ̀daràn eléyìí tí wọ́n mú láàrin ọdún 2021 òun náà ni wọ́n sọ pé títí di àsìkò yìí nínú wípé wọ́n náwó nínú ìwà láabi kan bóyá wọ́n jínigbé ni o tàbí àwọn fúnra ara wọ́n jẹ́ àjíǹkangbé èèyàn àwọn tí wọ́n ń lọ ní lọ́wọ́ gbà ìpè ìfipábánilòpọ̀ àti àwọn ọmọ yahoo ìpè gbogbo ẹ̀ pátápátá báyìí òun náà ni ó kún ibẹ̀ ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ìpínlẹ̀ alálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ dé títí wá dé àsìkò yìí òun náà ló wá jẹ́ ìpínlẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn èèyàn wọn lè ní ìsinmi nínú rẹ̀ yìí. wọ́n ní wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ògùn láti ọdún 1976 títí di àsìkò yìí eléyìí tó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun. kódà ọ̀nà tó pààlà pẹ̀lú orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀. ibẹ̀ gangan báyìí òun náà ló wá jẹ́ ibùbá àwọn ọmọ gànfẹ́, àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n máa ń dà láfíà ìlú láàmú. òun náà ni ó wá jẹ́ báyìí o wọ́n ti ń pariwo wípé ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ìpínlẹ̀ alálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun náà wá ní àwọn ọmọ gànfẹ́ ni wọ́n wá fibẹ̀ ṣe ibùgbé o tí kò wá jẹ́ ìpínlẹ̀ alálàáfíà mọ́. kí Elédùmarè kó gbà wá láti apá abẹ yẹn. tá ò bá gbàgbé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni ìròyìn gbé jáde wípé arákùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ìfowópamọ́ microfinance bank kan òun náà ni wọ́n wá káàkiri. kódà àwòrán yìí òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan káàkiri wípé arákùnrin yìí eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Olumide Ọ̀pẹ́náìkì
tó ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ microfinance bank kan ilé tó wà ní Kẹ̀ǹta Ọlọ́kọ́ nílùú Abẹ́òkúta òun náà ni àwọn ajínigbé ni wọ́n jí gbé. Àṣírí ti padà tú báyìí o nígbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ń bá wí o tí wọ́n sì ti ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ òun ló sọ wípé gbèsè tóun jẹ òun ló jẹ́ kóun dà bí ọgbọ́n bígbà tí òun jẹ́ ara òun gbé o òun náà òun jẹ gbèsè mílíọ̀nù kan náírà àti méjì 1.2 million naira ló bá dàbí ọgbọ́n bíi pé òun jíra òun gbé ẹja jọ tẹkọ̀ létí lọ sínú ìròyìn ọ̀hún náà kì í fún yín ní kúlẹ̀kúlẹ̀ rẹ̀ dáadáa lọ́jọ́ 17 oṣù kínní ọdún tá a wà nínú rẹ̀ yé òun náà ni wọ́n sọ wípé wọ́n wá arákùnrin Olumide yé wípé kò mà sí nílé o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n máa rí ní agbègbè kan tí wọ́n pè ní agbègbè Mọ́kúá ní ìpínlẹ̀ Niger ni wọ́n ti rí o táwọn bá sì gbàgbé ni wọ́n sọ wípé ìyàwó rẹ̀ tó orúkọ rẹ̀ ń jẹ́ Tèmítọ́pẹ́ òun ló bẹ̀rẹ̀ sí ní pariwo síta o nígbà tí ò rọ́kọ rẹ̀ wípé ẹ gbà mí o àwọn ajínigbé òun náà ló ti jí ọkọ òun gbé o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí wọ́n kófìrí rẹ̀ òun náà ni Olúmídé nígbà tó gbọ́ ìròyìn yìí lòun náà bá tẹ̀ síbi tí wọ́n tẹ̀ sí o pé ó bá pe ìyàwó rẹ̀ gbé wo òótọ́ ni wọ́n jí òun gbé o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Elédùmarè àtórí òun àtàdúrà tó ń gbà gẹ́gẹ́ bí ìyàwó òun ló máa kó òun yọ o òun ti wà lọ́nà ilé o nígbà tó máa dé àgọ́ àwọn ọlọ́pàá ni Olúmídé ló bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò bí ìgbà tí àjọ ò bá dèpọ̀ ọ̀bọ̀ wípé ẹ̀dàkùn ẹ̀dàbọ̀ ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan òun náà ni ó máa ń wá sí inú ọkàn mi o nígbà tí òun rí pé òun jẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn gbèsè yìí bíi kóun máa fi gbèsè rọ́ gbèsè òun náà ni nígbà tóun sì wò ó oríṣiríṣi èrò bíi èrò bíi kóun para òun kóun gúnra òun kóun gbé nǹkan jẹ òun náà ló ń wà nínú ọkàn òun lòun bá kúrò nílé lòun tẹkọ̀ létí lọ sí ibòmíì lòun bá bára òun ní ìpínlẹ̀ Niger ṣùgbọ́n tóun ti padà wá báyìí ó ní ẹ wò ó ẹ má jẹ́ ń parọ́ tọ̀ yín jẹ́ o ìgbé ayé òun kódà kò rọrùn rárá o ìgbé ayé òun kò tẹ̀ dáa rárá o tá a bá sì gbàgbé wípé lóṣù tá a wà nínú rẹ̀ yìí lọ́dún tuntun òun náà ni arábìnrin kan lòun náà máa gbé nǹkan jẹ tó jẹ́ ìkan nínú àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan náà ní ìpínlẹ̀ Èkó látàrí wípé wọ́n sọ pé ó ṣeé ṣe kóun náà kó jẹ gbèsè ẹ wò ó ìròyìn yẹn òun náà mú wá fún yín wípé Olúmídé tá a gbéròyìn wípé wọ́n jí gbé lọ́jọ́ kìíní àná kì í ṣe pé àwọn ajínigbé ló jí gbé o gbèsè ló jí gbé tọ́ ẹ jẹ́ ń kú ọ̀nbẹ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyì òun náà ní kí n tún ti mú ìròyìn eléyìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò láti lè fìdí múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yìí wọn máa kétí ọ̀gbọ̀n yìí sí gbogbo ariwo táwọn aráàlú ń pa wípé ìjínigbé lè ní ìpànìyàn lọ́la òun náà ló fi mú kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn eléètò wọn ti ọwọ́ bọ̀ pẹ̀lú orílẹ̀‐èdè Amẹ́ríkà láti lè kó àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà láti lè wá kó àwọn ọmọ ọ̀wọ́n tí ó jẹ́ ti ọlọ́pàá lórílẹ̀‐èdè wa yìí kí wọ́n lè wá kan wọn láti lè mọ bí wọ́n ṣe máa gbójú àjọ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun lọ́jọ́ Ajé Monday ló máa fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ o níbi àpéjọ kan nílùú Àbújá lánàá òde òní yìí ló sọ wípé orílẹ̀‐èdè Amẹ́ríkà làwọn máa ti tọwọ́ bọ̀ wí àdéhùn wípé wọn yóò wá bá wọn kó àwọn ọlọ́pàá wọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọlọ́pàá tó jẹ́ pé wọ́n ti yà sọ́tọ̀ pé àwọn yìí àwọn gangan náà ló máa gbójú wo àwọn ẹ̀wọ̀n ọ̀nà tí ń da àlàáfíà orílẹ̀‐èdè Nàìjíríà láàmú àwọn náà ni wọ́n máa kọ́ wọn bí wọ́n ṣe mọ́ gbébọn irú ìbọn tí wọ́n mọ́ lò àti wípé bí wọ́n ṣe lè mọ ọgbọ́n àlùmọ̀kọ́ráyà àti mú àwọn agbésùmọ̀mí tí wọ́n da àlàáfíà orílẹ̀‐èdè Nàìjíríà láàmú láti lè jẹ́ kí àlàáfíà kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá yìí ó sọ nínú ọ̀rẹ́ rẹ̀ pé ẹ wo àwọn ti gbérù ìgbésẹ̀ yìí kódà irú ìgbésẹ̀ yìí lọ́wọ́ gbé ní agbègbè méjì kan wípé àwọn gbé ní ìpínlẹ̀ Pẹ̀tù àti ìlú Àbújá nítorí wípé àwọn rí wípé àwọn ibi méjì wọ̀nyí òun náà ni àwọn ará bí wọ̀nyí ni wọ́n ti ń ṣọṣẹ́ jùlọ ṣùgbọ́n nísìnyí gbogbo agbègbè gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lólùlù orílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni àwọn máa bẹ̀rẹ̀
sí ni máa na ẹ̀ka wọn náà síbàyò nítorí pé àwọn ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà pé kí wọ́n wá láti orílẹ̀-èdè ọ̀hún náà láti wá kó àwọn ọlọ́pàá ìyẹn ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà yìí lọ́nà bá ó ṣe gbé gbà tí wọ́n lè fi borí àwọn agbésùmọ̀mí. Nítorí àkókò wa ilé tó sáré léjeléje ẹ jẹ́ ń tètè mú eléyìí ní apá bíbá yìí arábìnrin kan rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mary Ọlọ́runwà eléyìí ni wọ́n sọ wípé ó wà ní Bákúbálà ní ilé ìwòsàn báyìí kí ló fà á tó wà ń Bákúbálà wọ́n ní ọkọ rẹ̀ tẹ́lẹ̀ lóòlù lálùkì o àlùbami ẹ̀wà báyìí òun náà ni ọkọ rẹ̀ lóòlù ìṣẹ̀lẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ ọkọ rẹ̀ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Kejì Adémọ́lá tó ní ìṣẹ̀lẹ̀ òun náà ṣẹlẹ̀ ní Bako Estate ní Owódé Onírin ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi kalẹ̀ ni wọ́n sọ wípé ṣẹ̀rí arábìnrin Mary yìí òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ti mọ́ ṣẹlẹ̀ kó tó di wípé ìkan ọ̀hún ló wá ṣẹlẹ̀ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ò ní ilé ìtajà Mary yìí gangan nígbà tí Adémọ́lá tó dé iwájú rẹ̀ òun náà ló dé pẹ̀lú ìbínú tó ń sọ wípé ọmọ tó bí fún òun kí ló dé tó lọ sí gbẹ́rẹ́ fún òun náà ni Mary bẹ̀rẹ̀ sí nípa ẹgbẹ́ mo lọ sí gbẹ́rẹ́ yìí nítorí kọ́mọ̀ yìí bá wà láyé ni àti wípé fún ẹ̀ṣọ́ náà mo ṣe sí gbẹ́rẹ́ fún ló bá di gbọ́mi sí omi tó láàrin àwọn méjèèjì ó ṣe sí gbẹ́rẹ́ fọ́mọ mi ìṣe ní sí gbẹ́rẹ́ fọ́mọ rẹ òun náà ló máa di fa wàhálà o ló bá di àlùbami o òun náà ni Adémọ́lá ló fi kí Mary mọ́lẹ̀ ni wọ́n sọ wípé ó fi lù lálùbami o ń gbọ́ lù ú títí torí pé òun ti lù ú tán lọ́ba ló tún gbòkúta kan ìgbì lórí rẹ̀ ń gba Mary máa lajú wọn ní ilé ìwòsàn báyìí òun náà ni Mary lajú sí o lọ́wọ́ yìí òun ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Mary ló ti wá sọ wípé bó ṣe mọ́ ṣe nù òun náà ló fà á tí wọ́n fi túká lọ́dún bíi 3 sẹ́yìn ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ gbogbo owó tí wọ́n ti ná nílé ìwòsàn wọ́n ní díẹ̀ báyìí òun náà ló dín ní $200 o èpè ó sì gbọ́dọ̀ san nínú àwọn owó wọ̀nyí ẹ wo àwọn ìròyìn tí a ní àǹfààní láti máa sọ òun náà ni eléyìí bàbá lọ sókè lọ́hùn tá a bá padà dé a ti máa gbàlejò wa níbi tá a ti máa yànnà náà rọ̀ láàárọ̀ òní yìí ẹ mú ẹ̀ tí kúrò ń bẹ̀ ètò Ojúmọ́ Aláyọ̀ ní tẹ̀sán wájú. Ramadan Kareem pẹ̀lú fún ọba Allah tó fún wa láǹfààní èyí tó ń múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà àfojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó mọ gorí afẹ́fẹ́ àkókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé agogo 11 sí 12 ààbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà àfà Ọlọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò ìlárugẹ. bẹ́ẹ̀ sì là ń ròyìn kẹ́ ẹ gbé ìpolówó ọjà yín wá tó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwó náà yín wọ́n làyé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 0703-822-6160 0703-822-6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ṣe wà níbẹ̀ pẹ̀lú wa ẹ má gbàgbé láti máa bá wa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n fún gbogbo ẹ̀yin àwọn olólùfẹ́ yín náà káwọn náà lè náfààní láti mọ bẹ́ẹ̀ wọn kan ṣe ń lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ pé ètò wa Ojúmọ́ Aláyọ̀ yìí ètò gbogbo ọmọ ilẹ̀ Yorùbá nípa kódà ètò gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní láti lè máa fún yín láwọn ọ̀rọ̀ ìbò tí ń lọ láàárọ̀ ní àtúntì ní àlejò ńlẹ̀ pẹ̀lú wa láàárọ̀ ní ẹ̀ka àròsà.
ẹ bá wọn kí àwọn aráalé. lákòókò mo kọ́kọ́ fi ọpẹ́ fún Ọlọ́run bá tí ó ṣọ́ wa lánàá títí dòní kí ó jọ kí ìṣọ́ ẹ̀ àtàkùn ẹ̀ kó túbọ̀ máa pẹ́ ní orí kó wà wá. Orúkọ mi ni Moríire ìrìnà lọ́wọ́. Ẹ káàbọ̀ sí abala tá ti máa ń gbé àwọn ìròyìn ìyẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ní abala eléyìí tí a fi ń kí àlejò wa káàbọ̀, ìròyìn tá a mú gbọ́ láàárọ̀ òní yìí òun náà ni àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tó lè ṣe àǹfààní fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ jẹ́ ká wo ilé ìfọ̀pọ̀ tó jẹ́ ilé ìfọ̀pọ̀ aládàáni àkọ́kọ́ irú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe ilé ìfọ̀pọ̀ ti Dangote, tí ó ti sọ pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa kó epo rọ̀bì láti orílẹ̀-èdè Amẹ́ríkà, tí wọ́n sọ pé epo rọ̀bì ti tọ̀dọ̀ tí wọ́n báyìí wípé ó rọrùn láti fọ̀ dáadáa, wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà yìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àǹfààní wo òun náà ni eléyìí yóò ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti ìlọsíwájú àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé, àti wípé ìdàgbàsókè wo ló lè mú bá ẹ̀ka ìpèsè epo pẹtiró lórílẹ̀-èdè yìí. Ṣó ṣeé ṣe kí epo pẹtiró kó wá sílẹ̀ bí ìgbésẹ̀ tí Dangote tún gbé yìí? Ẹ jẹ́ ká sì yẹn ní èní àti apá kejì yìí. Ẹ jẹ́ kí á béèrè ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé láti lè pe orílẹ̀-èdè Amẹ́ríkà láti lè kún ọwọ́ pẹ̀lú àwọn ọlọ́pàá kí wọ́n lè kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n jẹ́ kí wọ́n mọ̀. Ìdàgbàsókè wo leléyìí náà ló lè mú bá orílẹ̀-èdè Nàìjíríà yìí? Àkọ́kọ́ ni pé èmi ò fọwọ́ sí opinion Dangote Group láti kó epo láti lu US, orílẹ̀-èdè US kan kó wá sí Nàìjíríà. Torí pé bí ìgbà tí a ṣe ń ṣe MOU trade by barter náà ni kò ń ṣe iye tán bá kọ síta náà ni iye tí ó máa involve tán máa wà documented. Number 2, a sì máa fún àwọn cabals ní channels and access to stealing. Ṣé lè wáyé nígbà tó jẹ́ pé iléeṣẹ́ yìí tàládàáni? Ó máa wáyé bẹ́ẹ̀ lọ́nà tó lé pé gbogbo owó tán fi kọ́ refinery Dangote yìí information sọ wípé owó Nàìjíríà ó pẹ̀lú nínú ẹ̀ láyé Emefiele àti Muhammadu Buhari. It is the biggest in Africa and one of the biggest in the world tó máa ń sọ nípa refinery tí Dangote kọ́. Èlò náà ni net worth yẹ businesses mélòó ni gbogbo àwọn access tán fún Dangote nìkan àti monopoly tán fún lórí pé à ń jẹ à ń mu à ń rà à ń tà lórí àwọn commodities tó ń produce. Why tó ṣe jẹ́ pé òun nìkan ni? Why tó jẹ́ pé rate tán fi ń ṣẹ́ dọ́là fún òun directly láìsí charges kankan tó ń remit sínú account in Nigeria, but coffers àwọn kọ̀ọ̀kan tó ń pè ní cabals nìkan ló ń wọnú ẹ̀ lọ. Wọ́n á ṣẹ́ dọ́là fáwọn kan àti commercial banks ní ratio tí wọ́n kọ síta fáwa, but kò sẹ́ni tó mọ transaction history between CBN and Dangote. Tí ìjọba fi wá yípadà sí ọwọ́ láti Muhammadu Buhari sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ṣì wà ongoing tá a ṣe máa gbọ́ ní orílẹ̀-èdè yìí. Tó bá continue báyẹn enrich ẹnìkan ṣoṣo ahead of the whole country pẹ̀lú iye census numbers of Nigerians tí a ní ní country yìí, as in iye citizens ta ní country yìí. Exactly. Ẹnìkan lẹ enrich continually to the detriment of millions of Nigerians. Why is it so? Èmi ò bá má bá kọ wá pé tẹ́fì lè fún ní monopoly lórí gbogbo commodities yìí àti pé onìkan ló lè kọ́ kínní onìkan ló lè kọ́ kínní. Ṣé òun nìkan náà ló ní ọpọlọ yẹn lórílẹ̀-èdè yìí bí a ṣe pọ̀ tó? Ẹ já wò ó bẹ́ẹ̀. Ẹ mọ̀ wípé tá a bá wò pé òun ni wọ́n sọ pé òun nìkan ló lè kọ́ kínní yìí, èmi ò fẹ́ fi taratara gbà nítorí pé kódà ilé ìfọpo tó wà ní Port Harcourt àjọ NLPC ti kéde wípé àwọn ń wá èèyàn tí ó lè sọ wípé òun fẹ́ máa ṣàkóso rẹ̀ tí wọ́n sì fà á lé lọ́wọ́. Bó bá jẹ́ pé àǹfààní wà fún ẹlòmíràn láti kọ́ ilé ìfọpo wọn náà ṣí sílẹ̀ fún àǹfààní fún ẹlòmíràn láti kọ́ ilé ìfọpo bó bá nágbára. Ní ìtẹ̀síwájú lórí point yẹn ni pé ṣe rí ọjọ́ tí system bá ń work ní Nàìjíríà dáadáa, ní ọ̀dọ̀ tèmi ò kò ní sense kankan
ọ̀rọ̀ yìí dàbí pé kó kọ́ lé iṣẹ́ rédíò sìn kó wá ní o ṣe fẹ́ wá máa gba àwọn tí wọ́n máa kọ́ ẹ bí iléeṣẹ́ rédíò ṣe ń run o ṣe kọ́kọ́ lọ learn art yìí náà látọ̀dọ̀ àwọn professionals látọ̀dọ̀ àwọn professors ṣé ẹ rí ká má fàájù wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tí kò sí private ownership kankan tó ń bá wọn fọ epo ní Nàìjíríà so why now tí ẹ pé ayé ti wá wà technologically ó ti wà advance ó ti kọjá nǹkan tá à ń rò ní Africa kéde máa wo àwọn countries kankan yọ pé wọ́n sọ pé àwọn ò sí pẹ̀lú ECOWAS mọ́ wọ́n ní reasons now Mali, Burkina Faso and one other country I think Niger if I'm right Yorùbá máa ń pè nìkan pé òòṣà tí mo ṣe tí ò gbèmí àbíkí nìkan onípọ̀ṣẹ́ máa ń pòwe yẹn. òòṣà tẹ́ a bá ṣe tí ò bá gbé ní àfinilẹ̀ bí a ṣe. Exactly. Look at what happened in some other African countries tí wọ́n fi pé àwọn tí wọ́n ti ń rule àwọn tí wọ́n ní affiliate pẹ̀lú France ìṣe náà kàn pa wọ́n sí. ẹ̀bẹ̀ àwọn orílẹ̀-èdè mẹ́ta yẹn ti kúrò nínú àjọ ECOWAS. So why now tí ẹ pé everything ti wà digitalized everything wà technology ti wà tẹ́ pé yes kò sí nǹkan tí ìjọba bá fẹ́ ná lórí £1 tí wọ́n lé account fún àwọn náà. ẹ jẹ́ ká wá wo ti tàwọn ọlọ́pàá ńkọ́. ṣẹ́rí ti tàwọn ọlọ́pàá mo máa ń sọ kinní kan off camera and even on camera pé if truly the federal government wants to ipò wọn fẹ́ fight criminality banditry kidnapping àti every other menace even thievery tó wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ministers tó jẹ́ governor tó jẹ́ senators yìí kò gbà wọ́n ní just a sitting law between two countries alone or three countries now tó wá sí mind mi number 1 US number 2 Israel number 3 Russia kí ló dé tí àwọn military ṣe máa ń mú àwọn special forces wọn lọ sáwọn countries tí mo dárúkọ yìí fún training láti lè lọ mọ̀ nípa ẹ̀. exactly tó máa wá padà wá sí country Africa wọ́n máa dì pẹ̀lú individuals tó bá ń counter àwọn military head of state ẹ máa lọ àwọn special forces tẹ náwó ibíyelé owó country lé ẹ máa lọ train àwọn bíi 5 àwọn 10 fún special squad ẹ tó bá ti takùn yín ẹ máa rán wọn lọ pé kán lọ padà nù bí ayé ìtọ́ba ti Abiola Kudirat Simbi àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ àti Kẹsàrò wíwà tí wọ́n pa láìṣẹ̀ tí ẹ bá rán àwọn èèyàn lọ fún training ṣe bí kẹ́ lè safeguard àti kẹ́ protect life and property ni why using them against the citizenry. wọ́n ti ní orí gbogbo ẹ̀ wọ́n fẹ́ lò fún orílẹ̀-èdè. now nísìnyí tán bá train ni àwọn ọlọ́pàá ìtàn because I have an history tó jẹ́ pé nígbà táwọn Nigerian police máa kọ́ lọ fún peacekeep ní country kan within Africa their record was so poor and shameful nípa àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú àwọn obìnrin wọn lọ́hùn bẹ́ẹ̀ ni imagine kí tourist drive láti Holland kó wá sí Africa kó wá dé Nigeria pé òun lọ sí Cameroon àbí òun lọ sí Ghana wọ́n show because bike tẹ́niyẹn wà camera wọn wájú ẹ̀ tó ń cover every spot tí ẹniyẹn dé gbogbo àwọn countries today apart from Nigeria no keep it well done kini kan easy on the way bó ṣe máa maneuver lélẹ̀ bó ṣe máa take route lélẹ̀ ibì kan wà níbí báyìí pé tó bá ti ṣí GPRS ẹ ó máa fún ẹ ní detailed information on how to access these roads but nígbà tó dé Nigeria nǹkan give me money wọ́n fi kí káàbọ̀ náà ni charity system ò bá change kò sí bí ará àta ṣe fẹ́ wá educate yín wọn lè ever eradicate mindset yẹn let system get change let system get educated let system get reoriented I believe everything will change. tó ẹ̀sùn púpọ̀ ọ̀pọ̀rọ̀ kágbọ̀n báyìí èrè afẹ́fẹ́ náà òun náà ní nífẹ̀ẹ́ lọ ìta máa náǹfààní láti sọ òun náà ní ilé ní ó bá di ọ̀la gbẹ́lẹ́dùmarè tí ò bá kọ àtúrí wa á tún máa pàdé láṣẹ̀dùmarè lọ́la gbàǹdàgbèrè fún ara rẹ̀ ká máa fi yí ṣe lọ. èmi nígbàgbọ́ pé Nàìjíríà ṣì máa dára lágbára Elédùà kọ́lọ́n dẹ̀ fún wa ṣe torí we used to be an attractive ornament to the world which we can still achieve sùúrù àti action ló lè help wa. Thank you. Orúkọ mi ni Morire Rebila Lawal. ẹ ṣeun púpọ̀ èèyàn olólùfẹ́ wa Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìnẹ́kan lórúkọ bàbá tó gbé lọ́mọ olóòmọ ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ arákìnrin mímọ̀ tó méjì ọmọ rẹ̀ sí
ẹ̀kọ́ kì í sì ní Ìṣọ̀lá Akérèfínú Ṣọgbọ́n ló sọ wípé a pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.